Yorùbá ẹ ò gbọ́dọ̀ faraya, Yorùbá ẹ ò gbọ́dọ̀ bínú. Àrẹ̀mú ló lè tẹ̀wá mẹ́rẹ̀, Ọbásanjọ́ ló lè lo agbára. Yorùbá ẹ ò gbọ́dọ̀ faraya, Yorùbá ẹ ò gbọ́dọ̀ bínú. Àrẹ̀mú ló lè tẹ̀wá mẹ́rẹ̀, Ọbásanjọ́ ló lè lo agbára. Àánú Yorùbá máa ń ṣe ni, àṣà Yorùbá dẹ̀ ń wọ́ mi, èdè Yorùbá dẹ̀ ń parẹ́ o, ọba Yorùbá máa ń ṣẹ̀sín o. Yorùbá ẹ ò gbọ́dọ̀ faraya, Yorùbá ẹ ò gbọ́dọ̀ bínú. Àrẹ̀mú ló lè tẹ̀wá mẹ́rẹ̀, Ọbásanjọ́ ló lè lo agbára. Àyìnlá sọ lọ́rùn pàràká ó yẹ kó tó àpérò fọmọ eriwo. Ọbásanjọ́ yẹ̀yẹ́ àwọn ọba aládé wa níta gbangba, ẹ bọra òwúwọ́ wọn nílẹ̀ pẹ̀lú adé lórí, ẹ wo oyè tó ń tilẹ̀kẹ̀ lọ́rùn. Ọbásanjọ́ kan gbogbo Yorùbá lábùkù, ó yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò, Àjàó àrò Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, yẹmẹyẹmẹ gbẹ́kẹ́ ẹkùn olókèrèwé jẹ́rò, ọ̀tọ́ bọlé famayọ, orò ń kọ yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀. Àìsí ẹni kẹta lèèyàn méjì fi ń jàjà kó akátá. Wàhálà láàrin lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú olóyè Olúṣẹ́gun Òkìkí Ọlárẹ̀mú Ọbásanjọ́. Ta ni yóò sọ pé lèbè ọ̀pọ̀ máa rí nínú ọba? Àgbínú lè gbíngbínrin, àkóónú lẹ kùnkùn, wọ́n fi ṣe àrùnmọ́ra iṣu kíjìpá. Ọ̀rọ̀ ń wá padà bígì Ọbádùgbé, ó ní topic of the day. Ọ̀rọ̀ tó gbàlúgbàgbòrò kan, àríyànjiyàn kájẹ̀ká lọ̀rọ̀ ń pín sí. Àwọn kan ní Ọbásanjọ́ lọ́ọ̀yà lásọjù, wọ́n ní wọn ò fi àkísà mọ́ bàbá Ìyábọ̀ lẹ́nu. Àwọn èèyàn kan ní bí èèyàn bá ń tọpa odò tí ọ̀sẹ́ rí padà yóò bolúwẹ̀rí pàdé ńjọ́ kan. Àṣejù àwọn ọba aládé wa gan pọ̀ jù. Àwọn aládìẹ funfun tí ọ̀mọ́ra rẹ̀ lágbà, wọ́n láláyọjú ràn, onífun gégùn bíi tejò ńlá àwọn ọba aládé wa. Wọ́n ní bí èèyàn bá ti ń lọ òde àlọ́jù yóò ṣe òde lọ́njọ́ kan. Wọ́n ní tójú ń wá lójú rí. Ẹ̀míà ìlú Èwó gan sọ̀rọ̀, Ẹ̀mprọ̀ Adéwálé Àkànbí Tẹ̀lú ṣàgò ń búgò, irú èrò ń borùn, irú aṣọ oko ń tilé. Kí ni ìyàtọ̀ nínú ọba Adéwálé Àkànbí pẹ̀lú Ọbásanjọ́? Ìkan ògbé kan eégún ilé lábala, ìkan ògbé kan ọmọ báńtálẹ̀, ìkan ń jẹ eérú, èkejì ń jẹ yẹ̀pẹ̀. Ẹ̀rú kan tí mo ní gbogbo ẹrú gbogbo. Ọba Adéwálé Àkànbí ní kí Ọbásanjọ́ kọ apology letter sí àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Then ó yẹ kí ọba Abdulrasheed kọ apology letter kó fi tọrọ àforíjì níta gbangba lọ́wọ́ ìran Yorùbá délé dóko. Àbí ta ló dojú àṣà délẹ̀ tó Ẹ̀míà ìlú Èwó rí? Àbí ta ló yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe tọba tí ń de táì lórí àpèrè ọba? Ọba tó ní wọn ò gbọ́dọ̀ ṣeégún sọ̀rọ̀ ṣètùtù bọ̀ọ̀sà nílẹ̀ Ìwó mọ́. Odidi ọba ìlú tó ní Fákọ́lọ́yàn ńlọ́ba, ọba Abdulrasheed tó nílẹ̀ mùsùlùmí nìwó, ọba tí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà nígbàkúgbà, ọba tí ń fadéfẹ̀ wo oyè ìjàpájà kan fún, ọba tí ọ̀nà ní àṣà àti sí àwọn baba ńlá wa. Wọ́n ní ta ló yẹ kó tọrọ àforíjìn láàrin ohun àtẹbọra owó àbí àjẹpọmọjẹ? A ní kí eégún ọlọ́rì yìí dẹ́rù bá, eégún dèbè ọ̀pàjẹ́, kí làjẹ́ sì dégún òsè. Òun gan ló yẹ kó jẹ́ ọmọ bíbí inú ẹbọra òwò, torí ntọ́ bá jọ ńlá fi wéhùn. Ìpò ẹ̀pà lọ́jọ́ pósí ẹ̀ lérè, ọwọ́ alábàáhùn jọ àrán ọ̀pẹ, ẹnu màdó jẹnu ìrá, ẹnu kẹ́kẹ́ jọ tẹja. Àwọn méjèèjì jọra wọn bẹ́ẹ̀ mọ́mọ́. Nínú òṣèlú, Ọbásanjọ́ tẹ̀lé Yorùbá rí lórí àṣà ìṣẹ̀ṣe pẹ̀lú àjogúnbá wa. Ẹ̀yìn lọ́ba Adéwálé Àkànbí kọ́ sí ran Yorùbá o. Ọbásanjọ́ wá yẹ̀yẹ́ àwọn ọba wa ní gbàgede, wọ́n sojú pọ̀ wọ́n sonú pọ̀, ara wọn lọ́tìkọ̀ ṣùgbọ́n wọ́n dìde. Àwọn ọba aládé Yorùbá ò níyè mọ́ pa. Gone were those days, torí adé ń pàṣẹ lórí àpèrè ọba, àṣẹ ọba ń múlẹ̀, iyì àtàpọ́nlé ń bẹ fáwọn ọba. Aláàfin wa lè wà níbẹ̀, Ọbásanjọ́ ó ṣe bẹ́ẹ̀ bí olórí aládé ò tiẹ̀ gbọ́dọ̀ ṣe ń bi irú ẹ̀. His Imperial Majesty Ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì. Èèyàn kan ò lè wérò ẹ̀ f'Olúbàdàn kó dìde. Ẹ̀rín fẹ́ pa mí ṣùgbọ́n omijé ń jáde lójú mi ni pé Yorùbá ń lọ ẹsẹ̀ yárò, àṣà Yorùbá ń de gbére, ẹ̀kọ́ àsuntọ̀nà tá a sunkún oge. Ológìnní ń fọmọ rẹ̀ lọ́mú. Àwọn ládéládé wá dọmọ primary school, wọ́n ń dìde wọ́n ń jókòó bí ọmọ nursery, àfi bí ìgbà tí àlejò bá wọ yàrá ìkàwé àwọn èwe wa. All stand. Good afternoon sir.
We are happy to see you. God bless you, sir. Amen. Ẹ jókòó, ẹ dìde, ẹ jókòó, ẹ dìde, ẹ jókòó, ẹ dìde, ẹ jókòó. Bí ìgbà tá a bá ń tò gbé ní kíláàsì, títí sàwa fẹ́ kó rán gbọ̀nù lára wa. Fídíò yẹn ò ṣeé wò fojúlówó ọmọ Yorùbá lẹ́ẹ̀mejì. Ó tì yàn lójú jọjọ. Ọbásanjọ́ dojú àṣà Yorùbá délẹ̀ po. Ìwọ̀n ní nǹkan dùn mọ́. Eré mọ níwọ̀n àṣàgá, àwàdà mọ níwọ̀n àṣègbè. Torí bí ìgànnà bá ń là lẹ́yìn, atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé. Òótọ́ ntí ò sí ní rí àkìípó tó ń dé. Ikọ̀ wíwo ológbò kì í ṣàfihàn. Ìran bàbá wọn ní wókọ̀ fè. Làpálàpá sì ní bẹ̀rẹ̀ tán mọ́ná. Ẹni ọba nífo lẹ́yìn kó kíyèsí. Gómìnà Ṣèyí Mákindé lọ́gbàlejò ọ̀ràn. Òun ló pe olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ gẹ́gẹ́ bí àlejò pàtàkì sílùú Ìṣẹ́yìn. Orò ọmọ ẹbẹ dímọ̀kọ níbi ayẹyẹ sísí Ìṣẹ́yìn campus of the College of Agricultural Sciences and Renewable Natural Resources of the Ládòkè Akíntọ́lá University of Technology àti sísí ojú òpópónà Ọ̀yọ́ Ìṣẹ́yìn road project oní 34.85 kìlómítà kó sì tún ṣàbẹ̀wò sí Fáṣọlá farm and estate tí ń bẹ lójú ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ́yìn bákan náà ni wọ́n bá pe bàbá Ìyábọ̀ jáde láti wá sọ̀rọ̀. Ọbásanjọ́ bá ní àwọn orí adé ọ̀pọ̀ òun àti Ṣèyí Mákindé lé tó bó sì yẹ kí wọ́n pọ́n àwọn lé ṣèbí wọ́n ní àìjáyé ọba alájẹsùn sára ni kí ló dé tọ́básanjọ́ ka ọ̀rọ̀ ọ̀hún sí tó bẹ́ẹ̀ èrè kí ló fẹ́ rí gbà nínú ẹ̀ ṣé lóòótọ́ ló yẹ káwọn ọba aládé ó dìde kí n tó fèsì ẹ̀gbọ́n tí bàbá sọ. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde ẹ jókòó. MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo Services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àá wá gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé àá ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. Àá sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò, iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Ọbásanjọ́ ní ipò àtọjọ́ orí ó tó ń téèyàn gbọ́dọ̀ fún ní àpọ́nlé àti pé ipò gómìnà ìlú tàbí tààrí orílẹ̀-èdè ojú tí ọba kọ́ba lọ. ìdínà tí ọba fi gbọ́dọ̀ máa dìde fún gómìnà ìpínlẹ̀ rẹ̀ tàbí ààrẹ orílẹ̀-èdè. Back to my question, ṣé lóòótọ́ ló yẹ káwọn ọba aládé wọ̀nyí ó dìde fún gómìnà tàbí ààrẹ? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ó yẹ kí wọ́n ó dìde ká ní gómìnà tàbí ààrẹ tàbí olórí àwọn ọba lẹ́kajẹ̀ka àwọn ọba aládé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ dé sí àpérò tàbí àpèjẹ tàbí òde tàbí bí ayẹyẹ. bólúbàdàn bá ṣẹ̀ṣẹ̀ dé sáàrin wọn ó yẹ kí wọ́n ó dìde láti yẹ Olúbàdàn sí gẹ́gẹ́ bí first class ọba. báláàfin Ọ̀yọ́ bá wọlé ẹ̀tọ́ wọn ni láti dìde
bọ́ọ̀ ní bá wọlé ẹ̀tọ́ wọn ni láti dìde bí gómìnà tàbí ààrẹ bá wọlé ó yẹ kí wọ́n dìde bọ̀tì ó yẹ kí wọ́n dìde mọ́ torí pé wọ́n pe ààrẹ gómìnà tàbí àwọn àgbà orí adé wọ̀nyí láti wá sọ̀rọ̀ gbogbo èèyàn tó kù tí ń bẹ níbẹ̀ ńlọ gbọ́dọ̀ dìde yàtọ̀ sí àwọn ọba wọ̀nyí nìkan ńlọ jẹ́ kọ́rọ̀ ń sọ sí ni lẹ́nu kó tún bóyọ sí iṣó òsè pọ́nlá iyọ̀ òsè tú dànù ọ̀rọ̀ sẹ̀ nílé àná àti sunkún sí dẹ́tíkẹ̀ káfí ẹnu adákẹ́ àkàrà àwọn ará abẹ́ ìgbà tí wọ́n fi ń po èrè ni wọ́n fi ń tábà fọ́mọ ṣé bí yóò ṣe wá máa lọ nìyí ọjọ́ wo oṣù wo ọdún wo lágbàá iyì àtàpọ́nlé ọba padà ọjọ́ wo la fẹ́ yọwọ́ gómìnà kó nípò ọba jíjẹ because látìgbà tó ti rí bẹ́ẹ̀ ní nǹkan ti yíwọ́ bí ọba sì lọ́wọ́ àwọn gómìnà nú àlédọ́ba yàn mọ́ bàbá yọwọ́ ìjọba kó nínú ọ̀rọ̀ iye ọba jíjẹ akẹ́ràn tọ́básanjọ́ la rí lónìí o ta ni yọkàn lọ́la o and this is my open letter to Chief Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ Your Excellency Chief Olúṣẹ́gun Òkìkíọlá Àrẹ̀mú Ọbásanjọ́ ẹbọra òwú bàbá Ìyábọ̀ one man battalion anirinláyà bí ìbọn sáà ẹni gbéraga o ẹni ìgbéraga kò sí ní tó kù yín kù lóòótọ́ lẹ́yìn àtúbọ̀tán bọ̀tì àwọn nǹkan kan bẹ tó tún kò yín kù ọ̀rọ̀ tá a máa sọ lẹ́yìn ọ̀la ń kọ́ ẹ ti wálé ayé ẹ ti ráyé wá ẹ ti ráyé gbé ẹ ti ráyé lò ẹ ti ráyé sí ẹ ti wá gbà wípé gbogbo ń tẹ́ ẹ bá ṣe àṣegbé pé kò sí ń tẹ́ ẹ lè ṣe tẹ́nìkan kan lè bí yín léèrè mọ́ àyàfi kú nìkan ikú ọ̀hún wá ní kánjú payín o ẹ dàgbà ẹ dògbó kẹ fọwọ́ pawó kẹ fèrèkì gómìn jẹ bọ̀tì ntẹ wá ń ṣe sílẹ̀ yìí ń kọ́ bó o nìgbẹ̀yìn yín ó ṣe rí o ẹ gbọ́ ṣé lóòótọ́ ni sà wọ́n lọ́mọ Yíbò níyín wọ́n lẹ̀ kí n sọmọ Yorùbá wọ́n nítorí ẹ̀ lẹ̀ sí tẹ̀láwó lọ́wọ́ pé torí ẹ̀ ní ọ̀jẹ̀kẹ́ gba ti Mashood ká sì máa wò ó Ọ̀làwálé Abíọ́lá pé ńlọ́jẹ̀kẹ́ kó ìrafẹ́lá Aníkúlápó Kútì wọ́n wí bẹ́ẹ̀ ni o èmi ò gbàgbọ́ torí ẹ̀ lèmi ṣe ń béèrè inú mi dùn níjọ́ tí mo gbọ́ pé ẹ dọ̀bálẹ̀ fọ́ọ̀nù rí sà ó tún wá dùn mí ńgbà mo gbọ́ pé yẹ̀yẹ́ àwọn ọba aládé ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ́jọ́ orí lọ́jẹ̀kẹ́ lò wọ́n nílò ọ̀bùn àbábẹ́rẹ́ sọ́jà ni ò tí ì tán lára ńgbà tẹ́ ẹ padà wo fídíò yẹn báwo ló ṣe rí lára yín ó dùn yín nínú ni àbọ́bà yín lọ́kàn jẹ́ Olúwo sọ̀rọ̀ o ọ̀kan nínú àwọn ọmọ yín ó ní kẹ́ ẹ kọ apology letter onígbéraga ò ní jẹ́ kẹ́ ẹ kọrú ẹ̀ ojú wo lẹ fi wo àwọn bàbá tó wà níkàlẹ̀ tẹ̀ fi ń pàṣẹ fún wọn bí ológun lọ́jọ́ orí ṣe gbogbo wọn náà lẹ́jù lọ bàbá wa pa ọjọ́ orí gbogbo wọn papọ̀ ńkọ́ àwọn mélòó ló ti pè yín lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí kí lè sì tẹ́ ẹ fún wọn ó ṣèèṣì ní abẹ́ màmá yẹ̀yẹ́ wọn because kálẹ̀ kàn fẹ́ tọ́ wọn sọ́nà ni ẹ lè wí fún wọn láì gbé wọn dìde sà ẹ dìde bí ìgbà tẹ́ ń bá àwọn ọmọ iléèwé àkọ́bẹ̀rẹ̀ sọ̀rọ̀ òótọ́ ni pé ẹ ti dàgbà kò sí tẹ́nìkan kan fẹ́ fi yín ṣe bọ̀tì àtúbọ̀tán kọ́sẹ̀ àṣẹlẹ̀ tí jábọ̀ wá bá ntayọ̀ mọ̀ sọ nípa yín tẹ́ ẹ bá lọ tán àbí ta ló fi yín lọ́kàn balẹ̀ pẹ́sàn ò ní ké ayé ni rọ́ máa wọ ní ọ̀run ògbèké awolu náà èésú níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọba ìlú àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ lóòdì kejì rèé sáwo ọkọ roko ọkọ darí wálé ni àdároko àdádẹ́yìn bọ̀ orí àti ibi ńbolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n làwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn ìgbà táwọn ó dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà díẹ̀ san ni o torí èèyàn ò ní lọ́gi kọ́mọ́ padà wá o olóyè Olúṣẹ́gun Òkìkíọlá Àrẹ̀mú Ọbásanjọ́ nbí gẹrẹjẹ là bá gbà ojú làgbà yá àgbàlagbà ìyanu ojú nìkọ́rọ̀ sí èwe ikùn nìkọ́rọ̀ sí àgbà gbogbo ń tá a bá fò ní sí lọ́la ó béèrè lọ́wọ́ wa o Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ ń ó kìlọ̀ ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mi mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkóńkó TV live ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV live bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.